sallallahu alayhi wa sallam libiti Fatima. Asọ́lẹ̀ tí anabi sọ fún Fatima ọmọ ẹ̀ ní. Ani Abi Hurairah radiyallahu anhu. Abu Hurairah ló gbà wá bẹ́ẹ̀. Annahu qala. Anabi wa Muhammad sọ pé Abu Hurairah sọ pé. Sallallahu alayhi wa sallam ala Fatima az-Zahra. Anabi wọlé tọ̀ Fatima ọmọ rẹ̀ ọlọ́lẹ̀ bá ń lé ọkọ rẹ̀ lọ́dọ̀ Ali. Anabi wa wọlé tọ̀ pé mo ní wá kí ọ ni. Tọ́lá anabi máa lè kí Fatima lé. Fawajada taytuha nushira. Farabalẹ̀ ibi tá anabi nífẹ̀ẹ́ Fatima dé akramakumullah. Bá anabi bá jókòó lẹ̀ tí Fatima bá wá bá anabi ńlé. Tó bá ti rí Fatima gbogbo tí ń bá ń ṣe lọ́wọ́ anabi ó dìde ni. Ẹ̀rí bi tí baba ti dìde fọmọ rẹ̀ pé marhaba ya ibnati. Marhaba ya baba wa anabi ó wá dìde máa jàlá láti hì. Yóò wá dìde Fatima ani marhaba ya ibnati. Yóò wá kí. Bọ́bá yẹ pé anabi náà lọ́ba tó wá lè bá Fatima ńlé. Ó ti yé báwọn Fatima náà wá dìde. Ó ti yé báwọn yóò wá kọ̀ bala bàbá rẹ̀. Anabi àtọmọ rẹ̀ wọ́n á máa pẹ́ kí ara wọn. Ibi tí anabi fẹ́ràn ọmọ ẹ̀ dé ọba dé yọ kọ̀ bala rẹ̀ àbí kí wọ́n ń pè ní tẹkibiru. Anabi máa ṣe bẹ́ẹ̀. Ó ti yé báwọn fọ́ọ̀mù rẹ̀ ibi tó fẹ́ràn ẹ̀ dé. Anabi wa lọ lè ba lọ́dọ̀ sẹ́yìn náà. Fawajadaha taytuha nushira. Anabi wa bá Fatima. ń lọ ibi ọlọ́ta kìíní ọlọ́wọ́ ní òkúta tí wọ́n máa ṣe wọn ń lọ bígbà téèyàn ń lọ eré wàhíyà tẹ̀bùkì téèyàn fẹ́ fi ṣe ọ̀lẹ̀lẹ̀ wàhíyà tẹ̀bùkì Fatima wa ń sunkún ìwà ń sunkún. faqala laha. Ànábì wa sáré súnmọ́ pé ya ibnati ìwọ ọmọ mi Fatima kí ló dé tó ń sunkún. alladhi yabkaki ya Fatima. èyí ló tó ń sunkún. la abka Allahu laka ayna. Laki ayna. Ọlọ́run ò ní jójú rẹ̀ ọ̀dà mi ojú rẹ̀ ò ní sunkún ò ní rọ́ọ̀rẹ̀ ẹ̀kún. Faqalat. Fatima ni wọ bàbá mi. Abukani mukabadatu tahin. Ó ní tí ń ṣe mí tí ń pa mí lẹ́kún ni wípé wàhálà nù lé yìí pọ̀ àdágbé àdáfà wàhálà fìtínà èmi nìkan. Wa shughlul bayt. Àgbálẹ̀ àṣegbá àfọ̀ṣọ àpèmílé àdáná gbogbo èmi nìkan. Fatima ni tí ń ṣe mí nù bàbá mi ó ti sú mi. Fajalasa an-nabiyyu sallallahu alayhi wa sallam. Fatima sì ń bẹ nù oyún Hasan. Ẹ̀yin náà wọ bàbá mi wọ́n náà wọ nǹkan oyún náà èrò kìí èmi náà ní fọṣọ èmi náà ní dáná èmi náà ní ṣe gbogbo ẹ̀ ó ní tí ń pa mí lẹ́kùn ni pé ó ti sú mi bàbá mi. Fajalasa an-nabiyyu sallallahu alayhi wa sallam. Ànábì wa jókòó báyìí. Faqala. Lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó wá sọ fún Fatima pé. Bismillahir rahmanir rahim. Ó ní wọn Fatima ó yá jókòó báyìí Fatima wa kó ń bẹ̀ a. Fajalasa an-nabiyyu. Thumma ja'ala at-tahinu biyadihi al-mubarakah. Ànábì wa jókòó bàbá wa aláró Ànábì wa jókòó Ànábì wa ní wọn Fatima ó yá jókòó báyìí Fatima jókòó lẹ̀. Wa ja'ala at-tahin biyadihi al-mubarakatayn. Ànábì wa mú ọlọ pẹ̀lú ọwọ́ ara rẹ̀ bàbá ọmọ ó wá mú ọlọ Ànábì ilé ọkọ ọmọ rẹ̀ Ànábì wa kọfẹ́ kọ́ ọmọ rẹ̀ ó rí nira ọfẹ́ràn ọmọ rẹ̀ sallallahu alayhi wa sallam. kò sì fẹ́ tún Allahu akbar kò sẹ́ni ó lè dàbí Ànábì sallallahu alayhi wa sallam. kọfẹ́ kọ́ ọmọ rẹ̀ ó rí nira nílé ọkọ kò sì fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó tara ọkọ rẹ̀ sẹ́lọ̀ Ànábì wa mú الطحين بيده المباركتين والقاه في الروحة. sẹ́dẹ̀gbà tó fi odó àtó fi ọmọ ọlọ ó fi lé ọlọ báyìí. وهي تدور وحدها. ìsẹ̀lì tá nàbí ọ̀fẹ́ bá Fatima lọ oúnjẹ tí ọkọ rẹ̀ ó jẹ ọkọ rẹ̀ sì ní ọmọ kéwú Ànábì ni. sallallahu alayhi wa sallam. àbúrò Ànábì ló tún jẹ́. sallallahu alayhi wa sallam. ó ti yé kọ́ wá fẹ́ kí ọkọ bínú sọ́mọ rẹ̀ Ànábì wa gba ọ lọ pé ìwọ jòkó lẹ̀ mú ní bó ti wà yìí ọwọ́ fẹ́ máa lọ sẹ́dígbà tó ṣe Ọlọ́run fi Ọlọ́run lé bí ìgbà tí ó lọ báyìí. hiya taduru wahdaha. hiya taduru wahdaha ọlọ́kàn ọkàn gbára rẹ̀ kúrò lọ́wọ́ Ànábì ọlọ́sìn ń lọ́ra rẹ̀ bẹ́ẹ̀. wa tusabbihu Allah subhanahu wa ta'ala bilisanin fasih. bọ́lá tí wọ́n ń lọ́ra rẹ̀ lọ́lọ́run ṣe subhanallah 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 àwọn Ànábì ń gbọ́ Fatima ń gbọ́ Fatima ni bàbá mi ọlọ́ni ma ń dákọ́ ọlọ́run yóò ní lọ́ra rẹ̀ yìí Ànábì ni ma wò Ànábì wa ń wò bẹ́ẹ̀. wọ́n lọ tẹ́lẹ̀ kadhalika. ọwọ́ lọ́ntọ́fẹ́ lọ èrè òun tán. hatta faragha ash-sha'ir. nígbà tó parí ẹ̀ tán. faqala an-nabiyyu. Ànábì wa ń sọ fún ọlọ́nà. uskuni ayyatu ar-ruha. ọwọ́ ni Fatima wọ́n ní sọ ti satisfy tó ti wà ókè ó ló ti wà ókè ó ní uskuni. ayyatu ar-ruha. ayyatu ar-ruha ìwọ lọ yìí ó yá farabalẹ̀. faqalat ar-ruha. sẹ́dígbà tí ń wí bẹ́ẹ̀
ọlọ́ba ń sọ fún ànábì wípé. Ya Rasulallah. ìwọ́n ń sí ọlọ́run. Walladhi ba'athaka bashiran wa nadhiran. mo fi ọba tó gbé ọ̀ǹdẹ lólùkìlọ̀ àtolùfòrò nínú. Law amartani. tó ọba pa mí láṣẹ pé. latahantu sha'ira al-mashariki wal-magharibi ta'atan lillah wa mahabbatan fika ya Rasulallah. ó ní tó ọba ní gbogbo èrè tí ń bẹ gbogbo ayé àtorígun mẹ́rẹ̀ẹ̀rin ayé tó ọba ní kí n pa gbogbo ẹ̀pọ̀ kí n lọ lónìí gbogbo ẹ̀ ní parí. walakin. àmọ́. askunu. àmọ́ mo ti dákẹ́ ńgbà tó ní n farabalẹ̀. ọlọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀. farabalẹ̀ ẹlòmíì ò ní gbà lóòótọ́ pé ọlọ́run bá nàbí sọ̀rọ̀ ó ń sọ ọlọ́run tẹ́ yẹ ń bá sọ̀rọ̀ ẹni tí kòkó bá sọ̀rọ̀ ẹni tí kìnìún bá sọ̀rọ̀ ẹni tá pàtà ń bá sọ̀rọ̀ gbogbo tọ́lọ̀ ń dání bá nàbí sọ̀rọ̀. sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ àsọ̀rọ̀ ẹ̀ fún sí ọlọ́run. walakin askunu hatta tudmina li Allahi janna. ọ̀rọ̀ ní farabalẹ̀ àmọ́ yìí ní ti farabalẹ̀ àfi kọ́ ọ sọ fún mi wípé yín wà lè jẹ́nà. fàfin Qur'an ya Rasulallah. ó ní ọlọ́wọ́ ní mo òun gbọ́ nínú Kùránì tó sọ kalẹ̀. haythu qala subhanahu wa ta'ala. ibi tọ́ba rẹ ti ń sọ fún ọ pé. wattaqun nara allati waquduha ẹbẹ̀rù náà tọ́jà pé èèyàn àti òkúta láàfin kó ọlọ́run ní ẹbẹ̀rù ẹ̀ èmi ọ̀rọ̀ fẹ́ kí n wà nínú òkúta tí wọ́n yẹ kó náà tó o bá lè promise mi lálẹ́ jẹ́nà ẹ farabalẹ̀ àmọ́ tó o bá promise mi ní farabalẹ̀. faqala an-nabiyyu sallallahu alayhi wa sallam. anabi wa sọ fún ọ lọ pé. abshiri. pẹ̀lú máa dunnú. fa innaka min ahjari al-janna. wọ́n bẹ o ti jẹ́ kan nínú àwọn òkúta àlìjẹ́nà lónìí. fi qasri Fatimata az-Zahra. àmọ́ nínú yàrá inú rúùmù Fatima ilé tí Fatima ó dé sí àlìjẹ́nà ìwọ lòkúta tó wà níbi igun lé o. fa inda dhalika sakanat. ìgbà wọn ni ọlọ́tọ̀ wà farabalẹ̀. faqala an-nabiyyu sallallahu alayhi wa sallam. anabi wa sọ wípé. ya Fatima. ìwọ Fatima. law sha'a Allah. ẹ máa wá gbọ́ ẹ wo bàbá rí tẹ́lẹ̀ kó ti satisfy ọmọ rẹ̀ tán ó ti bá a lọ inú Fatima dùn Fatima dákẹ́ kò sunkún mọ́ ọwọ́ ni wọ Fatima. law sha'a Allah. tọ́ba yẹ pọ́ n bá fẹ́ kọ́lọ́hún sí. latahalati ruha wahdaha. ìbánilátò ni lọ kí ọ lọ yìí ọ máa bọ́ ọ lọ gbogbo ń tọ́ ọ bá fẹ́ lọ fúnra rẹ̀ kọ́ ọ má wulẹ̀ dààmú mọ́ kí n pa aláṣà pé ìwọ lọ yìí o gbogbo tí Fatima bá fẹ́ lọ ìwọ ni ọ máa lọ. Ànábì ni mo lè ṣe bẹ́ẹ̀ wọ́n ìyàwó máa gbọ́ ọdún tí èmi lọ nù. Ànábì ni ṣùgbọ́n. arada Allahu ta'ala an yaktuba laka al-hasanat. Ọlọ́run ọba mi ntọ́fẹ́ ṣe fún ọ látara pọ̀ ń lọ ta ọ̀ ń lọ èrè ọ̀ ń lọ àgbàdo fọ́kọ rẹ̀ Ọlọ́run fẹ́ máa kọ ọwọ́ kọ̀ọ̀kan tó ń gbé tó ń fi ń lọ́hùn ọ fẹ́ máa fi kọ́ láàdá fún ọ lọ́dọ̀ ara rẹ̀. wa yamhu anki. farabalẹ̀.